bàbá wa dúpẹ́ bẹ́ẹ̀ wá yọ ákùnù tí ń gbé wá bá nǹkan sínú kí là ń pè ọlọ́mọ aláàjì àgbà fún lára àwọn tí wọ́n ní ká sàásì tí ò bá gba tiwa làáfà wa sáàmù ibà sí sáànàtà sáàjúmùjúmọ̀ sí jí ó gba tiẹ̀ bá àfàrò bá gba tiẹ̀ tiẹ̀ tán lọ́dọ̀ Ọlọ́run náà. ìyẹn ni wọlé kálù àti àfáà rẹ̀ pé mo fẹ́ kó fẹ́ mi bàbá kí Ọlọ́run àfáà mi mà gbọ́dọ̀ gbá tèmi ni. gbogbo àwọn tó ń ka yìí bó bá ṣe rò kọ jẹ́ bàbàrà kọ jẹ́ nǹkan kan tó ọmọ tóbi tó àwọn tí mo fẹ́ wì yìí. ìgbéraga tó gbé ọ níyàwó òní tó lè tẹ̀ kọ̀kọ̀ fọlọ́hún ìríra rẹ nítorí tọ́rọ́kọ́bọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ tó mọ̀ pé kò tọ́lọ́hún bàjẹ́ ìṣẹ́jú kan ìmọ̀ kan tí ń bẹ lára rẹ kúntú tó rò pé kò sẹ́lòmíì mọ́ lẹ́yìn rẹ ọmọ tó alámútàrà ké. ọmọ tó ra aṣọ fún bàbá rẹ tó pé ọ̀rá máa wọ̀ ọ́ òhò ló fẹ́ yà rẹ̀. ọmọ tí ò gbọ́n ó wá ra aṣọ fún bàbá rẹ aṣọ wọn kí ló mọ̀ tó fẹ́ yà rẹ̀ jọ tí ó fẹ́. káwa náà gbé nǹkan wá bí ká mọ̀ ní kódà kíní wọn só wọn tó ìmọ̀ tí wọn fún wa. tẹ́yìn lè sọ̀rọ̀ ẹ̀kan tó sì bùn lọ́kọ̀ mo bùn wa jí wa gọ̀ gbogbo ẹ̀ náà fún wa. ọ̀pọ̀ ọlọ́sùnkúrẹ́ ayé àgbàkọ̀lá ni. níbi tí ọpẹ́ tóbi dé Ọlọ́run tó wá request fọ́pẹ́ tó kẹ́ máa dúpẹ́ fún mi ni ayọ̀ àfàkọ́lá ni ẹ̀yin jìnkò méjì tí mo dá èèyàn àtàlìjẹ̀ nù agbọ́dọ̀ tó wá dúpẹ́ ni. fansọ́bẹ̀ wa ila rabbika farghab. àmín ọlọ́run bá fi bá wọn lò bẹ́ẹ̀. olúwa bàbá tó dá gbogbo iṣẹ́ yìí lẹ̀ bàbá wa àlàjì àgbà bàbá wa àfà àgbà ọlọ́run bá ṣàánú gbogbo wọn gbogbo àwọn tí wọ́n bá wọn nájà dùnú náà àwọn àfà wa ọlọ́run bá bùkórè wọn gbogbo tí ń jà ń sáà sílámì látòkè kọ̀ọ̀kan wa o kò tó sú lọ́wọ́ bá a ṣe wà yìí òjò oore pọ̀ tó sú. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر. والفجر وليال العشر Allahu akbar. وليالي العشر والشفع والوتر. Allahu akbar. وليالي العشر والشفع والوتر. mi náà kúra ọlọ́run wá kí ló wá fi ń búra yìí. وليالي العشر والشفع والوتر والليل إذا يسر. ńgbà tó rú bá ń lọ wẹ́rẹ́rẹ́ mo fi búra tí. bẹ́ẹ̀ bá nílà ká inú ọmọ kó yẹ kó mọ̀ pé ìbúra ni ìfẹsẹ̀ rẹ̀ rìn lẹ́lẹ́mìí wa ni. fàálà ni owí. gbogbo àwọn tó ń ka yìí bó bá ṣe rò kọ jẹ́ bàbàrà kọ jẹ́ nǹkan kan tó ọmọ tóbi tó àwọn tí mo fẹ́ wì yìí. ìgbéraga tó gbé ọ níyàwó òní tó lè tẹ̀ kọ̀kọ̀ fọlọ́hún ìríra rẹ nítorí tọ́rọ́kọ́bọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ tó mọ̀ pé kò tọ́lọ́hún bàjẹ́ ìṣẹ́jú kan
ìmọ̀ kan tí ń bẹ lára rẹ̀ kúntú tó rò pé kò sẹ́lòmíì mọ́ lẹ́yìn rẹ̀ ọmọ tó alámútàrà kéfà. ẹ rí. àbáyé ń wá nta fẹ́ fàyọ láàrin òun ni pé àsìkò òun là wá wà yìí ẹ dákun ẹ jẹ́ àṣà lápá ń tètè ẹ̀ kẹtí ju oòrùn tí ń bẹ́ ń ta yìí ṣe sásọ ọ bẹ̀rẹ̀ níjọ́ Monday yóò sì pa àbí àwọn míì ti ń bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n gbà nísìnyí lóòótọ́ kèé àwẹ̀ ẹbẹ̀ sọ̀ràn yàn ojú kòkòrò náà là ń ṣe pé kọ́lọ̀ ń jẹ́ ara nu Ọlọ́run èmi ò lè gbà àwẹ̀ ṣe bó lè ṣe tàsíbí ṣe bó lè ṣe sìkìfà ṣe bó lọ́rọ̀ dáadáa lẹ́nu ṣe bó lè jìnnà sí gbogbo aburú tí ọ̀dá àwọn tá fi rójú rẹ̀ ṣe bó lè tìláwà Al-Kùránù kódà wọ́n ti bá wa pín ntọ́ mọ kéńjọ́kọ̀ kan tí ó fi ṣe déédéé kọ́ parí odidi Al-Kùránù. nínú rẹ̀ náà ni ọdún àràfá wà ọdún tarbiyya wà ńbẹ̀ àyàmù mìíràn wà ńbẹ̀ nínú ẹ̀ ní jámúra wà náhàrù ọ wà nínú ẹ̀ torí ìdí èyí ẹ̀mọ́jà ájù yìí náà ó di mẹ́ni. ẹlẹ́ẹ̀kejì àgàgà jùlọ ọjọ́ àràfá tá ń palẹ̀mọ́ rẹ̀ ẹ jẹ́ á gbọ́ gbogbo wa láwọ̀ àpàdé yàyín níjọ́ àràfá ìṣe bàbá nù máa dàlà ń gbóòórùn bàbá Ìmáàmù Ọ̀fà. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Alhamdulillah. Jàmáà ní alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀. Ọlọ́run adúpẹ́ o. Ẹ dákun torí ọmọ fànábì Muhammad bẹ̀yìn bàbá wa ìmáàmù lọ́fà àti gbogbo agbègbè ẹ̀ wọ́n ń kí gbogbo jàmá ẹ kí wọn bá ṣe mọ́ kí wọn hùn. Alhamdulillah. Bismillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. الذين كانوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم Jàmáà ní Allahu Akbar. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run adúpẹ́ o. Ọlọ́run adúpẹ́. فأكرمه ونعمه ويقول ربي أكرمن. الله أكبر. الله أكبر. سلالتكم بلا شك نجيبا. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ kú àlejò bàbá wa Ìmáàmù Ọ̀fà. Inú yín tó dùn sísí Ọlọ́run lára wọn Ọlọ́run ọ̀dánjà ẹ mọ̀ nájà dùnú lára àwọn tí yín náà. Ìmọ́lẹ̀ méjèèjì pàdé ara wọn ni ìmọ́lẹ̀ bíbí àti títọ́. Lọ́wọ́ sọ yín dolórí ire tí ò ṣe bì sẹ́gbẹ̀ kan. Bìlá ṣáàkì nàjíbù. Sùlá alátùkùn.
نجيبا wọ́n ń wọlé pẹ̀lú àfáà wa Alhaji àgbà ní bàbá wa KSK bàbá wa oníwàásí ńláńlá òun Ad-Da'iyatul Kabir àfáà wa KSK bàbá wa Alhaji àgbà as'adallahu baka'a. آمين wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ làbárì wọn ni bí wọ́n ṣe wá ń wọlé gbogbo àwọn bàbá ìmáàmù ni wọ́n wá wọlé tẹ̀lé wọn ìmáàmù ni àfáà wa Jọ̀rọ̀jọ́ní ni wàlíyìí ọlọ́run gbogbo bí yóò tí bàbá ìmáàmù Ọ̀fà bá ń lọ mo wí ọlọ́run fún mi láyè kí n expand yìí Alhaji àgbà transform sára wọn wá sí tí àfáà wọlé oró ṣe wọ́n ní gbogbo yóò tó ọba lè kọ jẹ́ táfáà rẹ bá fi fúyẹ́ lọ́dọ̀ rẹ o ti jẹ́ tán gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ dé pẹ̀lú bàbá wa imam ẹ ṣé ẹ kéré tẹ́lẹ̀ àmọ́ àdúmọ̀tàrà dílídàlì hakiri musharrafan bẹ̀tàgìrì làmọ́ sọ̀rọ̀ dílídàlì musahabi ó di iyì pé níbẹ̀ bá ti dẹ́yìn bàbá Ìmámù Ọ̀fà ẹ̀rì ẹ̀rù ọlọ́run kan ń wọ́nà bí ó ṣe déwájú Wàsíù kọ̀ mọ̀ ọwọ́ làwọn dòde kan òun kàn wọ́n pé ní pò lọ́wọ́ rí báyìí Wàsíù ń bọ̀ wáyà yìí ni ọwọ́ rí ẹnìkan tí wọ́n tẹ̀lé Ọlọ́run bá ní òun fẹ́ mọ Wàsíù láyé ìhun àmúhun ọ̀mọ́ sóhun ti mọ̀ ọ́nà 20,000 nígbà ọ̀wá sí tóun wá sàmúhun déwájú ọwọ́ adéwásí wájú Wàsíù wá kí ó ní bàbá mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá imam bàbá ìmáàmù tí ọ̀dá gbábo gbogbo àwọn ọmọ tí ń bẹ̀ lẹ́yìn wọn wà ní ìmáàmù ilé wa ní ìsì ń tò lẹ́yìn ẹ̀ à ń gbé wà tí sẹ̀ntínárì kí àwọn adé Ọ̀fà ń bá làbárí ibò wá tẹ̀ tẹ́lẹ̀ ni àmọ́ lọ́n fẹ́ ṣe tàkìdímù wá tàkìrì náà bẹ́ẹ̀ déjòkó tẹ́lẹ̀ yìí ń bọ̀ wá bẹ̀ ọ̀nà tí bàbá Ìmámù Ọ̀fà dá sí lọ́rùn àwọn adé Ọ̀fà àfà ọ̀fẹ́ dàbí kí ọ̀sẹ́ nìkan láyé mọ́ ibẹ̀ láwà gbogbo bí tá ń lọ tẹ́lẹ̀ là ń kan ìdùnnú a sì dákẹ́ ààyè sọ fún yín àtàlọ àtàbọ̀ ìdùnnú ni gbogbo ń tà ń kàn a sọ fún gbogbo ayé ìdùnnú tá a mú kúrò nílé bàbá wa Àjàrà bàbá wa Àlíàgà bàbá wa Kọ̀ọ̀kági bàbá wa Lómọ́tà bàbá wa eléré ọlọ́mọ kéwú ni wọ́n kọ́kọ́ jára wọn láyà bàbá Kúráńdà ọlọ́mọ jẹ́ nǹkan kó ṣe bàbá bẹ́ẹ̀ nílé bàbá wa Aláwọ̀ bàbá wa Olóhùn Oyin bàbá wa Aláyé bàbá wa Oníwìrìdí gbogbo ibi tá ń lọ bàbá wa gbàkọ́ mùsùlùmí àìsìn bàbá oníwàásí àgbáyé a sì lọ ilé kan tá a rà á bọ̀ wọ́n lọ́rùn lẹ́nu ìgbà adéyàyín lónìí àwọn ìlú kan ti tún bù ayọ̀bọ̀ ń ṣe Ọlọ́run ọmọ kéwú àlùmọ́ngìrì àwa dé lọ́rọ̀ bàbá wa Ìmámù Ọ̀fà mọ́tò bíi 4 la kó lọ 5 la gbé dé nífẹ̀ẹ́ àfáàyín fẹ́ àfáàyín fi sọ́ọ́lùkùn dùá bárúkọ̀ láàfáàyín náà lọ́dọọlọ́ bẹ́ẹ̀ àwọn kan wọ́n gbá débi yùjáàbù wà máa yàjọ́ Ọlọ́run mọ̀ sí bẹ́ẹ̀ fún ọládùnú tó bọ́ sẹ́mi Àlàjí àgbà nígbà tá a sọ̀rọ̀ yìí fún wọn ọlá ṣáájú ẹ̀dá ọmọ yín náà tẹ́ paláṣẹ náà kó ṣe bẹ́ẹ̀ àti sì ń ṣe bẹ́ẹ̀ àtẹ́ná kò ní bàjẹ́ fún wọn náà dáa kó o lè rí èèyàn pàṣẹ fún omi lẹ dà síwájú o la fi tẹ̀lẹ̀ tútù gbogbo ẹ̀yin àfa wa àwa tún dé Ọ̀fà
bàbá wa ìmáàmù gbogbo ń tà ń tí ń dù tẹ́ẹ̀tẹ́lẹ̀ gbogbo òṣòro tí ń bẹ pẹ̀lú wá ń bí ilẹ̀ Ọ̀fà bàbá wa ìmáàmù wa lo jàlálà wọn fi parí rẹ̀ ìwọ mú sàtífíkẹ́ẹ̀tì ilẹ̀ Ansar Islami lọ́wọ́ òjúlẹ̀ dòní o ń gbọ́ bàbá sì wí ọgbà ìwọ òsì níbi tá à ń tí ní sọ̀rọ̀ níbi ilẹ̀ tí bàbá fi ilẹ̀ tí wọ́n pé wọn ò ní kàkán bẹ̀ òwò òsì lọ́ọ́ ralẹ̀ síbẹ̀ ọmọ pé wọn ò ní rí ṣe. kí yòókù ọgbọ yóò yí padà torí pé alájẹ àgbà lámúyálẹ àni tìlímìdà níbẹ̀ lọ́fà ládé lọ́dún àwọn adé lọ́dún yìí ni bàbá ìmáàmù wa gbogbo Ansar Islam ọlọ́mbà kẹ́ bàbá wa Sheikh Musa ìmáàmù wa tuntun wá ní Sheikh Hashimi ẹ dìde ẹni Allahu Akbar mísọ́nà wa ní Sheikh Muhyiddin Kabara àti ẹ̀mọ́kọ àfà Kabara ní àti ọ̀sẹ̀ nìkan ló kọ àti wọ́n ti sọ nìkan ló kọ rí sẹ́yìn Sheikh Muhyiddin Kabara mísọ́nà wa ní pẹ̀lú àlùbáríkà bàbá wa mọ̀mọ́ ọ̀fà àlùbáríkà yẹn ọlọ́run jẹ́ ọmọ pọ̀ sí àgbáyé bàbá ni mísọ́nà gbogbo àwa dàbíyà gbogbo àfà wa bàtàrà gbogbo ẹ̀yin àfáà wa látòkè délẹ̀ ká ìmáàmù kánsù àlùbáríkọ̀ọ́lá ẹ̀yà ṣáájú ẹ̀dá bí ọba yàtọ̀ fẹ́ni kọ̀ọ̀kan yín yọ̀mọ̀ dá sí i. chairman gbogbo kọmitì tó lálùbáríkà yìí ẹ dìde chairman aláṣeyọrí. àbí ọ̀tán wọ́n ní kíláàsì táwọn jọ kà náà ní ń sọ̀kalẹ̀ ẹ̀bọ̀ náà ọlọ́run sì fàlùbáríkà sí. àfáà wa bàbá wa ọlọ́run rínú secretary committee nù ní wọ́n mọ̀ ṣètò náà wọ́n mọ̀ dá o mo fi bàbá wa ìmáàmù bẹ ọlọ́run fún yín gbogbo ẹni tí ó gbà fẹ́yìn náà ọlọ́run ó yàn tì kọ́lọ́run ò ṣe yín ní ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ inú ọ̀tẹ̀lẹ́nu àwa parí tán àwéwọ́ ẹni ó wéwọ́ wéwọ́ ẹni ó lọ síbí ó lọ síbí. ẹni tí ọjọ́ wa lẹ́nà kọ́ra mọ̀ sí ọlẹ̀ dẹ́yẹ̀ lè mọ̀ sí ìdí tó ń bẹ̀ ọlọ́wọ́ mọ̀ sàlékún àánú rẹ̀ fún ẹ̀yin tó ń ṣe ọlọ́run ọjọ́ mẹ́wàá ń bẹ ńlẹ̀ ìjọ àràfà ń bẹ ńlẹ̀ mọ̀ sí ìdádọ́ bọ̀rọ̀ ńjọ́ náà a sì wá pàdé pọ̀ ń yà yín wọ́n lè ànábì Kàdírù àbí àti Ìlíyàsì wọn àpàdé lókè àràfà wọ́n fàárí fúnra wọn wọ́n lọ́mọ mọ́ tako gbogbo nǹkan ní ọ̀tàkù ní gbogbo dáadáa fi ń rí ọsá lọ́wọ́ sọtọ́ dáa ní ọ̀yọ́ lára rẹ̀ ẹwọ nísìn wọ́n há nǹkan wọ́n forú rẹ̀ wọ́n ni wọ́n wá sàdúrà pé bismillahi alladhi la yasuqul khair illallah bismillahi alladhi la yasrifu su'a illallah bismillahi alladhi bismillahi لا يصرف السوء إلا الله بسم الله ما كان من نعمة فمن الله بسم الله ما شاء الله yóò ti gbà kan náà bọ́ ọba ti ké Kùránì bọ́ ọba ti fò kan yóò kọ́ yàn lẹ́nu بسم الله ما شاء الله لا يسوق الخير إلا الله بسم الله ما شاء الله لا يصرف السوء إلا الله بسم الله ما شاء الله ما كان من نعمة فمن الله بسم الله ما شاء الله لا يأتي بالحسنات إلا الله بسم الله ما شاء الله لا حول ولا قوة a wà á ṣàdúrà nírọ̀lẹ́ ọjọ́ Tuesday níbi báwẹ̀ lọ́lọ́run bá yọ̀dá fún ọgbà a wà á máa palẹ̀mọ́ ọdún ní kọjá lérí ẹ̀fẹ́rẹ́ iléyá wọn rẹ̀ràn iléyá lọ́wọ́ nìsín àmọ́ ànábì ní khairul adayi alikabusu wà khairul lubusi aliholatu méjèèjì náà lọ́dún nídìí ó nídìí kọ́ pẹran kó o sì wọ sọtọ́ èyí tó wá dáa jù tá a fi pẹran iléyá alikabusu bàbá wa àdúrà ẹ máa wọlé tí ọba wa agbo ní agbo وعير اللبس عليه الحلة حلة ni alizaru wárìdá bẹ́ẹ̀ bá ra sọ fọ́mọ ẹ ra sọ tó dùn ún rí
English dress ní wàhálà fún ẹ má já àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì tá ń sìn lọlé ọkọ nísìnyí wọ́n bímọ táwọn ò ní rò ńlé èkìsà náà fi ń pamọ́ ìkàbà ní ọwọ́ àbí síkẹ́ẹ̀tì ní táwọn àgbàlagbà sì wí fún wa ni pé ọmọ tẹ́ ẹ bá pọ̀n tẹ́ ẹ bá yọsẹ̀ rẹ̀ lẹ̀ téèyàn fi rùn bí òpó ná mẹ́ta kò ní làánù yẹ. o sì lè pẹ́nu tíràwọ̀ wọn ti rí. ẹ̀yin tó ń ṣe ọlọ́run bàbá wa ọ̀rẹ̀ràn àgbò èyí tó dáa ànábì ká akọ̀ sọ́jọ́ mọ́ ni bá ànábì ṣe náwó ni ìka mẹ́rin tó nà ní wọ́n ní kò gbé o kọ alẹ́ àrìjáwò àlèmùkábàlà wálèmùdábàrà ànábì kà bẹ́ẹ̀ àmọ́ kò sásìkò má rẹ̀ na tó mú kún má rẹ̀ àlẹ́ àwòráwù bàyínú àwárà alẹ́mọ̀rídọ́tù bàyínú màràdù ìsà ń kà bẹ́ẹ̀ ẹ̀sùn máa wà fà àsìkò ní òsí má rárá mi rọ̀ bẹ́ẹ̀ kò sì ṣe nǹkankan àáràgbò tá a dìpọ̀ mọ́ àárà màálù tá a dìpọ̀ mọ́ àmọ́ ẹ sọ́ra o jàdáwù alí jàdáwù nínú bákàrà èyí tó ti kú lọ́dún kan tó ti wọ méjì ni jàdáwù nínú rànkúnmí èyí tó ti pọ́dún 5 ni ẹ fura sí o kọ́mọ̀ ṣe pé afẹ́ jẹran ni àyẹ́sì yí pẹran báwọn mámọ̀ ọba ti dú ẹran ànàkùnmùlà wọn ọba ti dú ẹran tó ọba dú tiẹ̀ ọ̀jẹ̀ran ni gbogbo nǹkan wọ̀nyí ká ṣe sàárà má sì fún ẹran ní gbómu kó lè bá a jà. gbogbo ẹ̀yin mẹ́ẹ̀dúnbú tí wọ́n sì máa bẹ̀ yí kẹ́ ẹ̀dùn nǹkan ẹ dákun fàyídà kọ̀tẹ́lì tó ń fa sínú ọ̀lùkọ̀tìlá ẹ̀dùn nǹkan dáadáa o ọlọ́run jọ dáa fẹ́ni kọ̀ọ̀kan wa. ẹ̀yin jọ ń ṣe ọlọ́run bàbá wa ìmáàmù àgbà níbi táwọn ti kéwù ní bàbá wa ìmáàmù àgbà lọ́fà àwa náà níbi tá a ti ké jù yàyín lọ aláàjì àgbà ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀yin jẹ̀mọ́ àdàbíyà fóònù wa ti kún bámú oríṣiríṣi kọlù là ń gbà lọ́kùnrin lóbìnrin wọ́n pè wọ́n pè ń Cairo ayé ti dọ̀kan náà ẹ dákun agbọ́làbárì kan ẹ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ẹ̀ṣẹ́ o èmi ti tírẹ̀nì ẹ̀mí ara mi pé àwọn kankan ń bẹ tí mi ò dá sọ̀rọ̀ wọn mọ́ gbogbo ohun tó lè wù kó wí mo ti fi wọ́n hábi àìháàtà yálì táyì ibú zùjáàdù ìdánfà á wáyà údù yàó máa fi ṣàbábì lè fúrí hádì. àfọ́ onídàálíà àfọ́ ọmọ Násírù ó ní àìháàtà yálì táyì ibú zùjáàdù ìdánfà á wáyà údù yàó máa fi ṣàbábì lè fúrí hádì. ọlọ́run bá kẹ́ bàbá wa àlífà alákọ̀ọ́kọ́ Mùlánà Sheikh Safiyila ọlọ́run bá kẹ́ wọn àfọ ọmọ Násírù kó làbẹ́ wà nù mọ́tò wọn mọ̀ fi dálé àṣẹ fàájì. ó ní àìháàtà ó ti kọjá. ọ̀pálábá àtọ́bá ti rún kẹwàá tún sọ́pọ̀ kò ṣe é sọpọ̀ mọ́. wàlá ọmọ ṣẹ́yìnkọ́ bí ṣàdá bìlẹ̀ fúnrání wàlá ọmọ ṣẹ́yìnkọ́ bí ṣàdá bìlẹ̀ fúnrání. ẹni ọba ti dàgbà kò lè pé kásì tún dèwé padà nísìn kò ṣeé ṣe mọ́ gbogbo alámọ̀rí tó bá ti di báwọn mi ìdásí mọ́ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá ẹ ṣé wọ́n lẹ́rù ọlọ́run kan jáde
ọwá ní àwa pẹ̀lú òun lájọ kéwú gbogbo àwọn àfáà àwọn Ọlọ́run bá ṣe dáadáa fún wọn Mọ̀lánà Sheikh Alim àgbàfà nílùú inú ni bẹ́ẹ̀ bá ní bóun ti lè ṣe wàhálìmí ìjọba ti rò ó ní ọmọ ọ̀hún bàbá wa bí gọ́ọ̀rẹ̀ wọ́n kọ́ mọ̀ ní kéwú wọ́n ṣe wá sí wọ́n ní mọ́níájù tiwọn wọ́n ní tírà tá ń lò bàbá wa Sheikh Ahmadu Kòkòrò wọ́n kọ́ mọ̀ kéwú wọ́n lọ dáadáa wọ́n rìn nínú kéwú wọ́n àfà wọ́n pèrègede kódà wọ́n ní wà láfì bàbá àgbàbú bẹ́ẹ̀ bàbá mọ́tà ṣe bàbá tẹ́ntẹ́mọ́ bàbá wa ní sọ̀rọ̀ àgbàfà wọn èé jáde ńlẹ̀ sọ̀rọ̀ lọ kéwú ń bò mí gbogbo kéwú léwọn àwọn tí ké wọ́n wá ń bọ̀ bẹ́ẹ̀ bàbá wa àfà àgbà bàbá wa alájẹ́ àgbà bàbá wa àgbà alámọ̀tòlẹ̀ àlórí tìlíkà ummatun qad khalat laha ma kasabat walakum ma kasabtum wala tus'aluna amma kanu ya'malun. Ọ̀rọ̀ ni ẹ fura sí tílíkà ummatun ẹ̀ẹ̀mejì lọ́lọ́run rìpíìtì rẹ̀ nínú Suratul Baqara. Níbi júùsì wàhálà kọ̀ọ̀kan lẹ́sì ti rí. Ngbọ̀ ètò parí péjì tó parí nísàlẹ̀ báyìí second to the last page ọ̀ọ́kà tílíkà ummatun ní àyà yẹnyẹn. Nígbà tó tún wáyá tó tún wá parí rẹ̀ náà. Tó tún wí náà nù. Gbogbo àwọn àfáà wọn ni gbogbo àwọn àfáà wọn ni. Gbogbo kéwú tó pọ̀ mọ́ wàláfì tí wọ́n ṣe wáàsí tí wọ́n ṣe tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹni Ọlọ́run ó ti lọ wájú Ọlọ́run. Walakum ma kasabtum ẹ̀ má ba iṣẹ́ wọn jẹ́ kéèyàn tí yín náà má bàjẹ́. Ẹ fún àfáà kọ̀ọ̀kan ní ìwọ rẹ̀. Ẹ fún àfáà kọ̀ọ̀kan ẹ gbé wọn sáyé rẹ̀ mọ́fẹ̀tanú fojú rénà àfáà kan kó lè bá a dáa fún ọ̀kalẹ́. Gbogbo wọn bẹ́ẹ̀ ṣe wíwù náà ni kò sí nǹkan kan láàrin gbogbo àwọn àfáà wa gbogbo wọn tẹ̀léra wọn ni ẹ máa fura sí wọn kọ̀nẹ́ẹ̀tì ara wọn wọn ní ọ̀nà kan àbọ̀nà kejì tó fi bára wọn sí kódà àwọn tá à ń gbòòrò tá a fẹ́ gbóòórùn bàbá bẹ́ẹ̀ gọ́ọ̀rẹ̀ pẹ̀lú àfáà àgbà bàbá wa àfáà àgbà pẹ̀lú bàbá wa àgbà ní ládàńgbá ẹ mọ̀ kàn wọ́n bàbá wa àlájẹ́ àgbà pẹ̀lú bàbá ń sọ̀rọ̀ bàbá wa ń sọ̀rọ̀ àgbà ni wọ́n jẹ́ fáwọn bàbá wa àlájẹ́ àgbà tí Mọ̀lánà Sheikh Adam àwọn méjèèjì sì mọ̀ pàgbà ni wọ́n àwọn náà sì dádúró ni bàbá ń sọ̀rọ̀ dádúró ni àmọ́ wọn tí wọ́n bá ń bọ̀ wá fà ẹ́ rí mo déwájú wọn rí mo déwájú wọn wọ́n gbà tá a lọ kí wọn tọmọ kéwú tá a máa ṣe àfà wọn ni wọ́n lọ gbé tùràrí kan jáde níjọ́ náà mo fẹ́ mọ̀ rírú ẹ̀ wọ́n sì ń fi sí wàhálà báyìí bàbá wa àfà àgbà ṣe òtáyò wọ́n wá rí gbogbo wọn ni wọ́n ní tírà tá fi ń kọ́ àwọn ọmọ wọn ní kéwú àfà àgbà ṣe òtáyò lè àdábì àwọn dé àfà wọ́n nà wàrà ilmu wọ́n tàn mọ́lẹ̀ sí kéwú wá di tí ń wu kálukú bàbá wa lẹ́jẹ́ àgbàdé wọ́n wá gbé àfà wọ́n wá fẹ́ wọ́n wá di ẹni tí kálukú ń pè mí náà kọ́ sí ẹ̀ centenary là ń ṣe kì í 1926 ẹni wọ́n wá ti sẹ̀mọ́ kọ́ńkéwú láti 1926 ó ní tírà tí ń lọ àbí òní. Ẹ̀yin tó ń ṣe Ọlọ́run tírà yìí Al-Adabi Al-Ikhlas tírà yìí àwọn tírà yìí bàbá wa ní kọ́nà olúwàsí àgbáyé ní èmi nìkan ni bàbá wa Àlàjí àgbà kọ́ ní àrúdù
wọ́n níjọ́ kan náà wọ́n sì fi pa wọn. gbogbo àwọn àfa ìsáàdù sálíkì gbogbo àwọn tíra wọn pátápátápátá bàbá wa ni wọ́n fi kọ̀ọ̀kan kéré ó kéré nínú àfa tó bá bàbá lò gbà tí wọn ò ra tíra lọ́dọ̀ bàbá tòró lówó tíra ni wọ́n bá wa náà sì ṣe kéré ìyá bá. wọ́n mọ gbogbo àwọn àfa wa wọ́n kiri tíra kí wọ́n kiri tíra lọ káàkiri gbogbo ilé àfa àwọn máa wá ra tíra lọ́dọ̀ wọn àwọn tíra yìí wọ́n fi kọ́ àwọn bá a ṣe wá gbọ́ pé ẹrú Ọlọ́run kan wínú pé à ń gbà tá a fi wà nílé kéwù bí bàbá wa ṣe ni à ń wá bàbá kan jẹ́ nìkan tó jẹ́ sí pé aláfarijàlà èèyàn ni bàbá kọ́. àwọn ni wọ́n kọ tàmsílì àdàrí táwa ṣe níyà tá a sì ṣe mọ́sálásí jímọ̀ bẹ́ẹ̀ bá a ṣe wá gbọ́nù pé ọ̀rẹ́ wa kan ọmọ ìyá wa kan tá a jọ kéwú ńgbà gbogbo wọn tí bàbá alájà àgbà ní mùsùlùmí kálàdùn ńgbà mọ̀ lánàṣẹ́ ká dámú dé àwọn náà ní tíra tí wọ́n ṣe fún gbogbo àwọn ọmọ kéwú wa tí bàbá tó kéwú lọ́dọ̀ bàbá wa ṣe kàádà bá àfa kọ̀ọ̀kan ṣe ní tírà tí ń kọ́ àwọn ọmọ bàbá bẹ̀rẹ̀ 1920 ẹ̀rọ Ọlọ́run náà bá ní nígbà táwa wà nílé kéwú gbogbo tíra tá ń lò láti ìdáyé tó fi wáásí àrí tíra Sheikh Adam là ń lò tíra Amẹ́ríkà sí ni kò ṣe nǹkan kan o gbàrà tí mo wá gbọ́ bẹ́ẹ̀ ó wá dákọ̀ mi pé kọ́dẹ̀ ẹ lọ bí Abdulmumin Hanafi Ayára ó kọ̀ mí náà kúkú nù. ó ti yìn dátì ní báwọn yìnbá wá ti sọ̀rọ̀ àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ nítorí nǹkan mẹ́rin. Àsàlátù ala Nabi karim. 1 ọ̀rẹ́ wa ni gbogbo tí ń sì ń bẹ lára rẹ̀ Aláàjì Àgbà lónìí kèésì ṣèyàn burúkú. wọ́n sọ fún gbogbo ẹ̀wọ̀ àdábì yìí tẹ́ ń pè mí mọ̀ wọ́n yẹn bẹ́ẹ̀ nítorí wájú ń fẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ó ti ṣẹ lọ́hùn bá wọn èéṣe irọ́ ntọ́lọ́hùn sì lọ́mọ irọ́ ọ̀dà bó lówí mọ́ke torí bàbá yìí làánà ẹjọ́ yá àmánà fáwa oorun àìsùn iṣẹ́ wàhálà àwọn Àlàájì Àgbà lórí kọ́ wa ń kéwú pẹ̀lú tíra ó ti rọ́ọ̀lù Ànábì sì ní ìdádóyè àtìlẹ̀ àmánàtù defamation of character ní fèmí. tí ò bá fàyàrà kún ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àmọ́ ó ti wá dákọ̀ pé àgbẹ̀sì ní tòótọ́ akúkújọ kéwú èmi nìkan sì kọ́. ṣẹ̀wárí ẹlẹ́ẹ̀kẹrin tí mo fi fẹ́ sọ báyìí mo fẹ́ sọ ń tì torí ìran àwọn kan bẹ mo wí lọ́dọ̀ bàbá wa àgbà lọ́fà mo ní bẹ́yẹn bá ṣẹ̀ wọ́n kódà bí wọn ò bínú Ọlọ́run lè bínú ìyìn sì fẹ́ kọ́ Ọlọ́run ó bínú sí i. kí ló wá fẹ́ bí bẹ́ẹ̀ nínú àwọn nǹkan 100 tí ń ṣàjọ fàlàjẹ́ àgbà tàbáyúnù àmbá àtàtì àníhìkà àyàtì. tàbáyúnù àmbá àtàtì àníhìkà àyàtì. màkàfà sún ìzọ́nì fún màá nàmímàtì. màkàfà sún ìzọ́nì fún màá nàmímàtì. ẹ bá ń wí.
ara àwọn nǹkan mẹ́wàá tí ń sa nǹkan ọgọ́rùn-ún tí ń sàjọ lára bàbá ni pé tabayyunu anba'in atati anika makhafata su'i zanni thumma an-namimati tabayyunu anba'in bẹ́ẹ̀ bá gbé làbárí wá bá bàbá wọn wádìí ẹ̀ bàbá ìrọ̀lù ọ̀rọ̀ mọ́ máa rọ́lù ọ̀rọ̀ máa bí ẹ bá gbọ́rọ̀ wá bọ́ mọ́ máa gbé kí ló ń pọ̀kọ́ kúkọ sérí fóònù sí nísìnyí tọ̀ wádìí tabayyunu anba'in bàbá ó ṣèwádìí ọ̀rọ̀ àtàtí làbárì tó bá wá á ní ìkáyà làbẹ̀gà ní ìgbé wa. Makhafata su'i zanni thumma an-namimati torí pé wọn ò ní fẹ́ rọ́ọ̀lù su'i zanni èrò ogú tánàbí tọ́lọ̀ ń sọ fún ẹ pé inna ba'da zanni. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹlẹ́rìí mi ń bẹ lọ́run òpùrọ́ ni ẹni ẹ bá rí ẹbí ìrọ̀nù níjòkó lónìí mo ti wí gbogbo ayé kò sí ní takora wọn pé mi ti délé kéwú àlàjì àgbà torí ẹni tó bá wọlé ìwé yọmọ kéwú ń bẹ 6970 ni. àwa kàwé tán pa àwa wọlé kéwú padà àjọ wọlé kéwú pẹ̀lú ẹrù ọlọ́run náà ni àmọ́ lónìí gbogbo ọ̀rọ̀ tí ń bá wa ń sọ ń bí gbàrà tí mo pè é ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńlẹ̀ àwọn àáfàá wa kan lẹ̀ yìí wá ń ṣe wáàsí wọ́n ń bú lérí ọjọ́ náà Mọ̀lánà Sheikh Ádámù wa ni ṣé ẹ ti lọ́ọ́ bá ná kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ wáàsí. ìwọ́n ń gbọ́ tán mọ̀ wá rẹ́rìn bó ṣe wúwo lẹ́mìí yíhun pé wọ́n dákọ̀ ayára òun ṣe rí bó ṣe wúwo tóun ó fúyẹ́ gẹ́gẹ́gẹ́ nítorí ó fúrẹ́ ni pé ṣe báwa méjì péré ká wà ní class pẹ̀lú mi lónìí Dr. Abdulgani Uthman Iyas ẹ dìde olùkọ́ àgbà ní College of Education bí mo ṣe dúró yìí náà àáfàá wa ìmáàmù Akẹ́yẹdé Sheikh Abdulrahman Dinko méjì wa ni ájì wa Ìbíyínká Abdulrazaki ní Sharia Court of Appeal Liberian sẹ́ẹ̀tì wa ni ájì Ibrahim Adéoyè ìmáàmù wa ní Fẹ́dọ̀ Ṣíṣe sẹ́ẹ̀tì wa ni Khidiru ní Ṣàgámù Abdulgani Musa Ibrahim Bello Sọ́lì Sheikh àfáwà Sheikh àwà ẹmọ́bìnú ìyá wa alájà wa Amina Alhaji àgbà ẹmọ́bìnú àfáwà àwà torí kàfi ikọ̀ bá tí má dọ̀rọ̀ tó bá dọdún kan nísìn wọ́n tún gbé kinní ń wá bàbá sì gbé bẹ́yàn bá fi rọ́ọ̀lẹ̀ kọ́ máa lọ yóò dòdodo alóhùn náà wí wọ́n ní tó já pa àwọn ọ̀hún rẹ ni pé kánú láyàtà náà haúnà amúnkàrín ọ̀rẹ́ wa náà Abdulgani Salahuddin àlékún tọ́sọ̀nà ọlọ́mbà ṣe fún àwátàwájọ kéwùnú àti kẹrin bẹ́ẹ̀ bàbá wa sẹ́ríkì máa làmẹ́ àwọn àfáà wa nú tí wọ́n fi ti wá ọlọ́run tí wọ́n mọ̀ wà dáadáa kọ́dà ń ta kọ́kọ́ lé kéwù yìí gbàgbé hakuli mùsùlùmí alàlì mùsùlùmí sètì mo wá pè mo wá ní ń bo láti ọ̀rọ̀ ti tíra ta ké mọ́ ni ó ní ṣe bá kéta àlímù mú ní àákéwú ti tán yányán ni gbogbo wa tá a wá wí lérí pílátífọ́ọ̀mù sẹ́ẹ̀tì wa kálukú wọn ń bínú pé irú kí ni Mọ̀lánà Sheikh Ádámù àfáàgbà ni wọ́n tí wọ́n wà láfi dáadáa àmọ́ mọ̀bádì wà á ń sì ń kọ̀nsọ́ọ̀tì tíra wọn lẹ́yìn tá a kéwú tán àmọ́ gbà wà ń lè kéwú èmi ò fojú rí tíra mi yàtọ̀ sí tíra tá bàbá kùdù sáì fún àbó mi wà
a sì ní gbogbo àwọn tírata ké a lè kó wá tán. díẹ̀ ní ara àwọn tá a lò ní díẹ̀ ní al-Majmu' al-Mufid bàbá ṣe fún wa nínú wa Dr. Juma ládàbàtà ajamda Jasper ẹ̀dàkọ̀ ìfarabalẹ̀ mọ́ wá ajé ọmọ pé ní tí bàbá kọ́kọ́ fi ẹ̀dàkùn ní tí bàbá fi kọ́ wa púpọ̀ bàbá mójú tó kọ̀ wá ìdù fún wa wọ́n mójú tó kọ̀ wá ìdù fún wa náwù ni sọ́rfù ni bàlágà kankan wọ́n mójú tó àwọn téèyàn máa ké tí fi ké nǹkan míì ìtìdáyí wa àgbàyìn àdísì yóò wà lérí ni gbogbo kìrátùl mùṣáwárà pátá lórí wa ni láàlárí ìlàmù àrísádà ní láwù lérí wa ni gbogbo ń tàà wá wí pátá àwọn kò ń bẹ̀ bàbá kéwúngbà náà àwà ṣèdánwò àzíàrí ni àwọn wá ṣèdánwò àzíàrí àwọn 40 ni wọ́n mú mo ti wí yàyín náà rí àzíàrí ọjọ́ pé ọwọ́ ọkọ̀ ń tọ̀fà níjọ́ tá a bá wo rìsọ́ọ̀tì ẹkún ọmọ lọ ni àwọn èèyàn máa sunkún pé ní àwọn lábẹ́ òní mú ju 40 lọ gbogbo yòókù ọmọ padà ni àwa dé bí wájú àwọn lárúbáwá la dé sí ọwọ́ kó ló tún wíbẹ̀ pé sáà ké kìtàbù sọ láti ní fíkíwù wa nípínlẹ̀ ìdádí ní tìdáyí lálàrí làké ní ìdádí wa àṣùmọ́wí ni sọ́fùlà wà níbi àti ké náà ní ìsáni ìdádí sàmọ́rù dání àbí zédìl Kairawani àbí zédìl Kairawani rìsálà ni wọ́n pín sí méjì fún wa a lò kan ní sáni a wà lò kìfáyàtù tọ́lìbù rọ̀bání ní sọ́fù sálìs àbú zédìl Kairawani ìlàmù àrísádà àfà tọkọ tábàkùlùbù kùlùbà ìlọ́bẹ̀ ìbẹ̀rù kí n wá Abu Zaidil Kairawani rìsálà ni wọ́n pín sí méjì fún wa ní ìdádí tá a fi parí tọba wa kanáwù tẹ̀síìrù náhàwù àmọ́ ní tìdáyí alónáwù lùwádìí gbogbo ẹ̀ àwa dé ìdádí tẹ̀síìrù náhàwù sọ́fùl awwal ní sọ́fù sáni aljadid sharhul azhariyatul jadid sharhul azhariyatul jadid ẹ wo bó ṣe wà voluminous ẹ wo àwọn tán sì ń kọ́ wa mọ́ ṣé òkú mi ọwọ́ adìsọ́fù sálìsì kọ́tùrù nẹ́dà wọ̀bẹ́lù sọ́dà tẹ́lọ̀mí fi ń ṣe tíṣìṣì dòkítọ́rà lẹ́nì Sheikh Abdulsami lọ́kọ́ wa fíkì wa Sheikh Ahmed lọ́kọ́ wa ẹ máa wọlé tàwíìdì wa béjú rí bàbá wẹ máa wọlé bàbá jírin bàmbà tàwíìdì wa béjú rí ni wọ́n fọ́ sí wẹ́wẹ́ fún wa ẹni tó bá rìnà tàwíìdì yọ́ mọ̀ tí ń jẹ́ béjú rí gàrú àfà tó pilẹ̀ káwọn ọmọ rẹ̀ ọmọ ṣe mathematics alájí àgbà gàrú àfà tó pilẹ̀ kọ́mọ rẹ̀ ọmọ ṣe tariq àti geographia níyàyí à ń ṣe kìmíyà chemistry àbí à ń ṣe physics àṣe bàbá handasa àṣe àwa kó àwọn nǹkan kan tó wọ́n kí ni nǹkan òun ká kọ́ ni lọ́rọ̀ sọ mo wí kan lọ́dọ̀ bàbá mo ní mo bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wa ẹ̀mọ́ mọ́fà mo bá báyìí pé ẹ jọ̀ọ́ bàbá ẹ̀mọ́ mọ́fà bá wo kálukú lójú báyìí pòlò tí ń bọ̀ wọ́n ti kójú gbogbo wa sí àpò bàbá ni wọ́n kọ́ wa pé níbi náà ni pé
kí ni ṣe rẹ tó ń gbọ̀n tó ń sọ̀rọ̀ bọ́ ọba ti fẹ́ ṣe ọ̀rọ̀ sọ ó wojú gbogbo àwọn tó jòkó ni ẹni tí ó kó wọn dẹ́rù bọ́ ọkọ̀ọ̀kọ̀ àfáà tí rán ní sẹ́bà ní débẹ̀. ẹ̀rọ ọlọ́run náà tó wá sọ báyìí pé ó ní lérí láyìn tá a bá ń ṣe kálímọ́tò sọ́bà á wà pé àdúrà olùmọ́ríkàsì là á ṣe àdúrà olùmọ́ríkàsì dáa gan kò sẹ́ni tó lè yọ ọ́ dànù àdúrà nàbì Muhammad bàbá wa Sheikh Adam ló sì design rẹ̀ ó sì dáa àmọ́ lọ́dọ̀ wa ń lè kéwu kò sẹ́ni tó kọjá ń bẹ̀ kí là máa ṣe lé kí wàá wọ́n máa dàbíyà Allahumma salli ala وسلم وبارك على سيدنا مولانا محمد نور الدارين نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم اللهم اشرح لنا صدورنا má jùlẹ̀ mọ́mọ́ wa kọ́ wa ké àbí bàbá àbí ibi àwa kọjá yìí ni bàbá wa jírí bàbá kọjá ńbẹ̀ ni bàbá wa pọfẹsọ Jimba kọjá bàbá wa àfáà núrù kùntù ọlọ́run bá kẹ́ wọn àwọn àfáà wa ní tìdáyùn bàbá wa lé àgàn ọlọ́run bá pẹ̀lú wọn àfáà wa Sheikh Suleiman Tata Suki nísàlẹ̀ ọjà bàbá wa Imam Mali àná bàbá wọn kọ́ àwọn akéwù alhamdulillah mo sì sọ̀rọ̀ wọn fún jàmá bàbá wọlé wa kọ́ wa tí wọ́n bá darí Èkó àmọ́ ń gbà tá a wà ń lè kéwú apẹ́ ká tó rí bàbá Imam Mali àná wa ní jáwọn alájàgbà tẹ̀ tí ìpẹ́yìn rí a ní wọn ò tí ì dé yín sì ṣe wọ́n kọ́ yìí bàbá wa wálé wọn wá kó wa jọ bàbá Imam Mali àná wọn wá bọ́ síwájú wọn wá ń kọ́ wa ní Ayatul Kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sunnatun bàbá ní àwa sì ti mà wọ́n kàn bọ́ síwájú bàbá ní la ta'khudhuhu sunnatun wọ́n wá gbé Ayatul Kursi látòkè kan lẹ̀ àwa ti mọ̀ pé bàbá yẹn pílánì fún wọn ni. ìyẹn sì níbo ní ẹdìdé níbo lọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. kíláàsì tá a lò lọ́jọ́ náà ni. àdúrà tá a ṣe mo wá sọ fún ọ̀rẹ́ wa pé ọgbàgbé ni bá a bá ṣàdúrà yìí tán kí là á fi wọlé ya bunal hanifa ti ṣe ń fà á. ẹwà tíjọ́ òun bí tọrí kì máa jídí kàfánátà. Kore anu ne buro solihuda dusturukal asmal muni roli mushrik. Nǹkan kan mo fẹ́ kẹ́ fàlà sí antale asibaku lọ́sọ̀ bàbá ìmọ̀mọ́ fàdí báyìí. Sir ẹ máa lọ fa antal mo wá ní ẹsẹ ọgbàgbé ni kólú mọ̀nsá àlàárídì gbogbo àwọn nǹkan wọn nù ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tún gbọ́ mbẹ́ ó ní gbogbo zúmúrà àwọn àtàn ni mo ní sáàtàn ní rárá o. Àsàlátù ala Nabil Karim. Ilé kéwú sáàtàn. Àsàlátù ala Nabil Karim. Kò sọ pé àsàlátù ala Nabil Karim. Ọkàn lè sọ pé wọn èkó àwọn bíldìn wọn ní. Mo wá ní ọmọ náà, ó ní bọ̀t kò sí lẹ́ńbẹ̀ tí ọba wá tì sí lẹ́ńbẹ̀ sáàtàn wá ní. Kí ló ṣe ọ́ Abdulgani? Ẹ̀yin jọ sí Ọlọ́run ń tẹ́ fẹ́ gbọ́ rèé o gbogbo ẹ̀yin tẹ́ ń sì ń pè mí yóò ẹ jáde ní o àwọn tíra wa ni àwọn àfa wa lè kéwù ni Dr. Abdulgani tó sọ pé gbogbo ara wọn látòkè délẹ̀ bàbá ni Sheikh Abdulrahman Jinko sẹ́yìn dákọ̀ wọn báwọn
Dr. wa Juma ní Lower Niger River Basin. Sheikh Hassan Abdul Wahab ìwọ̀n bá bàbá wa ìmáàmù ojúde ọba Sheikh Badruddin ẹ lọ bí wọn àfáwọn oníkùn kéwù èsèsẹ́ ti wà rárá bàbá Professor Jimbe èsèsẹ́ ti wà wájú wa ni wọ́n wà. Bàbá wájú wa ni wọ́n wà àwọn náà sì láwọn contemporary àwọn àfáà wa aláyà torí ìdí èyí làbárì tẹ fẹ́ gbọ́ rẹ̀ ṣe wá rí gbogbo ń ta wá wì kò ṣe nǹkan kan títí òjò ó ṣe nǹkan kan ni pé làmúyẹlẹ a ní tèlímìdà ẹ lè rí bẹ́ẹ̀ ẹ lè rí bàbá àlàmúyẹlẹ a ní tèlímìdà kọ́ tó nǹkan tá zahab bàbá ò ní ṣépè lọ́mọ kéwù kan bàbá ní ha bọ́mọ kéwù mi bá tẹ̀ mí mọ́lẹ̀ tó rọ́ọ̀lù mi yìí fi sọ́sùn yìí wàá fi kínra torí tí n bá sì wí sí tèmi náà ní ọ̀dà kàtàlà àfà àti ṣépè lọ́mọ kéwù ẹ̀. ẹ mọ́ gbìjà ẹnìkan kan mọ́ gbìjà ó sì ti tààrà ajá ẹ wá mọ̀ pé ó dìgbà tó bá wí jáde ẹ ti gbọ́ lẹ́nu mi. wá mọ̀dí ànàkùnmùlà mọ̀dí èyí tó ṣẹlẹ̀ sí ni kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí ẹ lọ́ọ́ wọnú súratul hajj. àyà kan bẹ́ẹ̀ báńkẹ́. wàmà àrísálí náà ni kìí sàrísálí náà kà. ilá ìdá tamanna alikọ ṣèitọ́nù fi umuniyati. àmọ́ fàyànsá. يحكم الله آياته والله عليم حكيم. wọ́n ní ìyanjú blọọkù yunifásitì tó láàrú ó mísẹ̀ ọ̀pù ní àrù blọọkù nítòótọ́ gbogbo rùwáàkì ń pátá gbogbo rùwáàkì inú léhùn àwa la rù blọọkù ẹ̀ sọ́fùlà wà lákàmbí dókítà dókítà ẹ má jòkó sọ́fù láwàlì làkàmbí àwàlì dáadí nígbà tí ó fi di sọ́fù thani wọn àti ṣe lọ́ǹchì Madul Azhar Madul Azhar tá a ṣe lọ́ǹchì yìí the largest donor ńjọ́ náà ẹni ó kọ́kọ́ fowó tó pọ̀ ọ́lẹ̀ ní gbàgúdù bí ìdá 20,000 bàbá wọn bá jẹ́ ìtẹ́ ẹ̀dọ́kùnrin ẹsẹ̀ sẹ́wù ọlọ́run bá bukọ́rẹ́ wọn. Bàbá wọn bá jẹ́ táwa ní gbàgúdù bí ìdáṣe tí ọmọ tèmi náà fẹ́ dé ìdí tá a fi lè gbàgbé Sàràkí gbogbo tí bàbá bá dó báyìí wọ́n dó gẹ́gẹ́ bí ọmọ kéwù Dr. Sàràkí wá fi 30,000 lẹ̀ ẹ rò pé nínú owó yìí ni wọ́n wá kọ́ gbogbo ilé kéwù wa láàrin oṣù mẹ́ta àwọn alájí àgbà ẹ ní mọ̀bílẹ̀ ni wọ́n ń sùn ní bógidi ni kàrámọ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ń kọ́ lọ́wọ́ wọ́n kọ́ mọ́sára wọ́n kọ́ lè kéwù ní lọ́wọ́ wọ́n ti wá bọ̀ tán ẹ lọ bí alájàbẹ̀gà ní ìyá alágbò bíríkìlà ni wọ́n á ṣe tán tó ṣe DBC rẹ̀ bàbá wa ní ẹgbowó kẹ́ ẹ lọ já omi lọ́la nígbà kó omi náà lẹ́ẹ̀fi wẹ́ẹ̀tì ẹ̀ ẹnìkan wá ní bójú ò bá sì rọ̀ nísìnyí òun ní ọ̀dà jù ọ wá ta sáwọn bàbá létí kí lẹ wí wọ́n ní bójú ò bá sì rọ̀ àmọ́ tó inú ẹ̀rùn la wà bàbá ní ọ̀dà ẹ̀sàjọ́ dọ̀lá kẹ́ ẹ tó lọ romi náà òjò sì rọ̀ mọ́jú. sẹ́rí ẹ lọ bí Alhaji Abdul Ganiyi ilé alágbò lábàtà súnkẹrẹ tó kọ́lé sógidi. ẹ̀yin ìjọ ń sin Ọlọ́run bọ́ọ̀rẹ̀ wa bá ní ẹ̀dàkùn mọ́ fẹ́ sọ̀kalẹ̀
ní abala ru búlọ́ọ̀kù tá a rù ọlọ́run o àáfà wa ọ̀gá wa àáfà wa tí wọ́n rè wá Mọ̀lánà Sheikh Mustapha Aládé àgbà má jẹ́ nǹkan kó ṣe wọ́n ẹ dàpọ̀ ẹ bá ń ṣe ní àtẹ̀ná fún wọn. àwọn làáfà wa bàbá tí ń délé kéwú láàárọ̀ ẹ kọ́kọ́ mélòó mẹ́wàá àkọ́kọ́ ru búlọ́ọ̀kù 10 láti ìsàlẹ̀ ń lọ òkè bàbá tún wá jáde àtúnrú 10 bí wọ́n bá wá sẹ̀pẹ́rẹ́ tọ́ba láàrú búlọ́ọ̀kù ó mísẹ̀ ọ̀pù ni gbogbo inú léhun àwalárù kẹ ibi tẹ́ fi wá mọ̀ léèyàn dáadáa. ẹ jẹ́ ń wí bí ọba sara rẹ̀ ẹ dá padà fún mi wàláhì làzí níjọ́ tá a lọ ṣe wá sí centenary fáwa tá a wà lógidi ọwọ́ wá bẹ̀. ó ní olóhùn gbọ́ pé à ń pè centenary lọ́nu ilé kéwu wa òun gbọ́dọ̀ lọ nígbà wa parí tán wá ní dákun tẹ̀lé mi a fẹ́ lọ kí àfa wa. àwa wọlé a lọ kí bàbá wa Mọ̀lánà Sheikh Mustapha àwa kó ń bẹ̀ tán ó ní gbò dákun mísọ́nà dákun ya níbi centenary wa ìdí àwa oyè kan tó tóbi fún àfa wa Sheikh Mustapha wọ́n ṣe wàhálà lérí wa púpọ̀ sẹ́yìn búnù kí ló wá fà á tó fi rí bẹ́ẹ̀ káyà. ilá wàyà ń sáko. Ayawo ni ẹ̀dọ̀pẹ̀ àsàlátù ala Nabi Karim ayawo ni lọ́wọ́ Suratul Hajj 56 wá lọ wo tó fà á ànábì jáde nínú ilé tán bí sí sí Yorùbá ànábì ọ jáde ilé tí wọ́n bí ànábì sí ni Maktabatu Mọ́kà nísìnyí ọ̀kan kan báàbù sàlámì lọ́wọ́ ní Mọ́kà kódà mo débẹ̀ ń jò ní inú àwẹ̀ àmì ó sọ ọlọ́run wá jáde nínú ilé wọn ọ wá rí àwọn bàjímí kèfèrí àwọn kùrẹ́sì wọ́n jòkó ní haram wọ́n ṣe fàájì àbújálì wà ń bẹ̀ àbílàábì wà ń bẹ̀ gbogbo wọn tí wọ́n burú ní wà ń bẹ̀ ṣẹ̀wá mọ́ tó ṣẹlẹ̀ ọ wá ní òun lọ jòkó tí wọ́n káwọn ọjọ́ máa sọ̀rọ̀ ṣẹ̀wárí ó rìn gẹ́rẹ́ báyìí ní wọ́n rò lẹ́yìn pé ọlọ́run mọ́mọ́ jẹ́ wọ́n wá fún mi ní mẹ́sẹ̀jì ni ó ti yé mi ẹ̀yin lẹ́sìn rán mi létí. mo fẹ́ sọ̀dí tẹ́ fi mọ̀ pé èèyàn dáadáa ni Abdulgani Salahuddin ẹwà ànábì wá jáde yín wọ́n lọ nǹkan kan wá bọ́ sẹ́mi ẹ̀ pé àṣẹ yóò wù lọ lọ́hùn òun ọ̀fẹ́ kéjìbìrì ìlú ọ̀ wá nísìnyí tí ó wàá sọ àyà tí ó bú wọn tí ó sọ̀rọ̀ sáwọn tí gbogbo wọn wàá tújú ràn ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ẹ̀kó ti ní ó ti ládìí ọkàn mi ó sì láàrin wọn wọ́n sì jòkó wọn èé sọ̀tá tẹ́lẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ lọ jìbìrì ìlú bá dé. àyà tó wá dé nì. alákòómú dàkárù tílíkà kìsìmàtò di má lọ bàbá ìmọ̀mọ̀ ṣàdúrà fún wa. àyà tó wá dé ni pé jìbìrì bẹ́ẹ̀ láti Kùránì bá sì ti dé bá nábì ojú rẹ̀ ó yí padà wọ́n ní kíní rẹ̀ ń tún dé. ńgbà tí ó yájú ní tó mú wá ni pé Ọlọ́run sọ pé àfárà ètùmù láta ẹ̀rí láta òsà ni àti òzá àti mọ̀nẹ́ta tọ́jẹ́lẹ̀ kẹta wọn. èwo lọ pè lọ́kùnrin bẹ̀ èwo lóbìnrin bẹ̀. ọ̀nà àdánù ni kìí sọ̀nà ń tọ́lọ̀ ń wínú nígbà tí ànábì ọ̀yàjú tí ó ké ṣètánì bọ́sẹ̀mí rẹ̀ ọba ti pé tílí kàlìgàrá ní kùlì òlá ní ṣètánì lọ gbé sí ní ṣètánì gbé sẹ́mi ànábì nu
wọ́n ní tílíkàlì gara ní ìkùlẹ̀ ọ̀la àwọn náà ń tá lè fi ṣàtẹ̀gùn déwájú ọlọ́run tó ga ni wọ́n ní nbò lọ fẹ́ ọkọ sílẹ̀ tẹ́lẹ̀ nbò ti gbà pé ti wà wọn àkúkú pé wọ́n lọ́lọ́run tẹ́lẹ̀ à ń fi ń ṣe àkàsọ̀dé àjọ máa ṣe tiẹ̀ kí wọ́n náà máa ṣe tiwa gbogbo wọn bá ní ẹgbọ́ mọ́mọ́ náà ti padà ó ti ní nǹkan bàbàrà ní òòṣà tiwa náà o òkìkí ti wá kàn kọ́dọ̀ òkìkí kàn báwọn tó wà ń tọ́ yìí ànábì ti padà ó ti padà sẹ́yìn o ọlọ́run sì ń wà nábì ń bọ̀ yá ni Jibrilu bá dé pé inna rabbaka yukri'uka salam ọlọ́run ní máa kí ọ ọlọ́run ní mo ránṣẹ́ sí ọ ó sì wí nǹkan míì ànábì bá ní tílíkà lìgàrá ní kò ló wí tí wọ́n ní wí fún ọ ni pé tílíkà yìí dá kìsìmọ̀tún díìzà ànábì wá ní ọlọ́run wá ní farabalẹ̀ lọ́wọ́ mú àyàwó wa pé wọ́n àṣánnámi rọ̀súlì wà lánàbí yìí àrán òjíṣẹ́ kan rí àbí ànábì kan. tí ń bá ń lọ jíṣẹ́ àwọn ọlọ́run tó bá ti ládìí ọkàn òun níyà rẹ̀ ń ṣètánì ọgbàbẹ̀ wọlé o. àmọ́ èmi àwọn ọlọ́run á pa gbogbo ohun tí ṣètánì fi sọ́kàn wọn ni á parẹ́. ìdájọ́ ọlọ́run wà dé tọ́lọ́run ní ọ̀padà wá ṣe torí náà mọ̀wulẹ̀ bara jẹ́ ṣètánì ló ṣe bẹ́ẹ̀ sẹ́mi rẹ̀ padà lọ sọ fún wọn nísìnyí pé ní tí mo rán ọkọ òun ní tí mo wí nì ó sì wí fún wọn pé tílíkà ìzá kìtìmọ̀ tó ń dísà gbogbo wọn tún láwọn ò ṣe mọ́ ọlọ́run ní fọkàn rẹ balẹ̀ yín kún ọ ṣètánì ló kó sẹ́mi Abdulgani. ṣètánì tó wá kó sẹ́mi Abdulgani yìí ọlọ́run àti gbogbo àwọn tó bá tún wà lẹ́mìí wọn má gbàbọ̀dé o fàlàjì àgbà o má sàpamọ́ lájàgbà nìkan kọ́ má gbàbọ̀dé fẹ́ ní àfa rẹ̀ yóò tó lè wù kọjẹ́ o bọ́ bá ṣe bẹ́ẹ̀ o. wàlá abúlé rahman anilé àádì. afa wa ní ìdá tí bàbá kúndùn ẹ̀ púpọ̀ ìdá tí torí ìdí èyí torí náà gbogbo ohun tí àfa Abdulgani aláwo wí as regard to ilé kéwu wa fort ni o àmọ́ a sì gbà a sì máa gbà lọ pé ara wa ni ó di méní ẹlẹ́ẹ̀kejì bàbá títí ní sábọ̀ 1926 tí mọ́níàjì wọ́n sì fẹsẹ̀ rílẹ̀ gbím ìsìn tún dá sí nípa bí ṣé wọ́n ń dá àwọn ẹni inú rẹ̀ bá wá dùn sí tiẹ̀ náà máa dá ẹsẹ̀ ámílẹ̀ kan náà kúlíyà ìwọlé káfí road kọ́lọ̀ ń kọ́mọ́sà léṣe ìtánì jìnnà sí wa ẹ bá ké. ẹ wá farabalẹ̀ báyìí bàbá wa ìmáàmù àgbà lọ́fà bàbá ṣe pé ìyá yìí orí ọlọ́wọ́ tẹ̀lé wa lọlé bàbá ẹ kú náwó lórúkọ gbogbo yàǹdàbíyà abẹ́ ṣe ẹ wá bùn wá ládùúà kẹ wá gbé wa dìde àánàkúnmọ́lá. بكلامنا نور يتوزع وفي سلاطين الفصاحة تفخر هو موضع العرفان دون مرات هو موضع العرفان دون مراءة من صدري بحر العلوم يفجر اللهم صل على روحي على روح سيدنا محمد في الأرواح صل وسلم على جسده في الأجساد صل وسلم وبارك على قبره في القبور اللهم بلغ
بلغ روح سيدنا محمد تحية والسلام صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. Kini ìyẹn kọ́ a fẹ́ dúpẹ́ níjọ́. Mo kí bàbá wa global missioner. Ẹni tó bá ṣe lẹ́yìn global níbi tó bá dé lágbàáyé kó pè rẹ ló kọ yín wò. Àfi ibi tí ò bá sí ànsọ́rọ̀ Islam láyé lónìí lẹ́yìn sọ̀gá mísánà rẹ̀. Ibi tí ò bá ti tẹ̀ tí ò bá wọ́ ẹni abáláyé tó bá bẹ́ẹ̀ ni. Ẹ̀yin lẹ́ ń pìtàn 1969-70. Ṣé kìí ṣàtijọ́ tí wọ́n bí inú? Ẹ̀yin sọmọdé fa ẹ̀mọ̀ rí nǹkan jẹ ni. Ẹ̀rù bà mí lẹ́ni o. Àṣẹ bàbá tó pọ̀ mí lẹ́jẹ́. Wọ́n ló kánà yóò stagnant. Náà tí ń tiẹ̀, ó yá. Yá stagnant yóò dà fún ọ. Ẹjọ́ mi wá dúpẹ́ ni. Mo sọ fún bàbá wa ṣèkúra olóko aláàjì àgbà. Bàbá wa Halifa Sọfíyìlá aláàjì àgbà. KSK. Ìgbà tí mo wá sílé bàbá ń sìn mo ti dé bàbá kí n tó débí. Mo wá ní tí bàbá aláàjì àgbà tí ẹ̀ bá wá kí ẹ lé ó ti ṣoríire. Tí ẹ bá sì wá kíyàn ó ṣoríire. Ẹ sì wá kà wá yẹ pé ó kan ọ̀fà. Oríire kan ọ̀fà. Bẹ́ẹ̀ bá ló kà ń fẹ́ rí mọ́ forí sọlẹ̀ pé à kí a la ṣe ọlọ́run mọ̀ jẹ́ àṣàgbákò. Gẹ́gẹ́ bí wọ́n sàhábà ṣe mọ̀ pé kọ́lọ́n jà nábì wá jẹ nílé àwọn. Tí a máa sunkún kó wá jẹ nílé àwọn. Bó lọ wíje. Àwọn olùwì makani. Kápẹ́lẹ́ yẹn máa ga ju ọpẹ́ lọ ni. ìyàmá àmọ́ ọ̀lẹ́ ìbá àbàbí ṣòkòrò. Ọ̀kọ́ọ̀là wàṣkúrúlì ayò àṣàkọ́lá ni. Bàbá wa jíìrín bàbá. Tàbá wa bí ìgbà náà ń kọ́. Yẹ̀pẹ̀ bí kì í ṣẹgbẹ́ wa. Ìtàbí táwa ti dèèyàn ni. Bẹ́ẹ̀ ni. Èmi àti bàbá wa KSK wá ń sọ̀rọ̀ nínú ọkọ̀. Mo ní kí wọ́n lẹ tí rí mọ́tò mi tó ń bọ̀. Gbogbo amóore nífà àṣírí máa wá kẹ́kẹ́ wá dúpẹ́. Bàbá wa dúpẹ́ bẹ́ẹ̀ wá yọ ákùnù tí ń gbé wá bá nǹkan sínú. Kí là ń pè ọlọ́mọ aláàjì àgbà fún? Lára àwọn tí wọ́n ní ká sàsí tí ò bá gba tiwa làáfà wa. Sáàmù ibà sí sáánátà sájúmùjúmọ̀ sí. Jí ó gba tiẹ̀. Bá àfàrò bá gba tiẹ̀ tiẹ̀ tán lọ́dọ̀ Ọlọ́run. Ìyẹn ni wọlé kálù àti àfáà rẹ̀ pé mo fẹ́ kó fẹ́ mi. Bàbá. Kí Ọlọ́run àáfàá mi mà gbọ́dọ̀ gba tèmi ni. Mo wá sọ fún bàbá nú ọkọ̀ mo ní ilé aláàjì àgbà Ọlọ́run ní kí n ṣe oríire tó pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo wa. Kí la wá ṣe tí ń pa ewo? Àti ìṣètò ìlú wa nù mọ́tò wo wa nù níjọ́ tó bá ti jọ á lójú àṣepá àmàláyé nù. Ń la gbé wá. ìyàmá àmọ́ ọ̀lẹ́ ìbá àbàbí
bàbá mo fẹ́ ṣàdúrà nìyẹn kíkíkí máa lọ ọmọ tó ra aṣọ fún bàbá rẹ tó pé ọ̀rá máa wọ̀ o òhò ló fẹ́ yà rẹ̀. ọmọ tí ò gbọ́n ó wá ra aṣọ fún bàbá rẹ aṣọ wọn kí ló mọ̀ tó ìfẹ́ yà rẹ̀ ń jọ tí ó fẹ́. káwa náà gbé nǹkan wá bí ká mọ̀ ní kódà kíní wọn só wọn tó ìmọ̀ tí wọn fún wa. tẹ́yìn lè sọ̀rọ̀ ẹ̀kan tó sì bùn lọ́kọ̀ mo bùn wa jí wa gọ̀ gbogbo ẹ̀ náà fún wa. وقال اشكرني أيها الثقلان. níbi tí ọpẹ́ tóbi dé Ọlọ́run tó wá rìkwẹ́sì fọ́pẹ́ tó kẹ́ mọ́ dúpẹ́ fún mi ni ayọ́ àfàkọ́lá ni ẹ̀yin jìnkò méjì tí mo dá èèyàn àtàlìjẹ̀nù agbọ́dọ̀ tó wá dúpẹ́ ni Ramadan ní ń bọ̀ ìbá ṣe pọ̀ tó ìta ní òkò sí lọlé àlàjì àgbà iléyà àbí mélòó ló gbé nǹkan lọ pé bàbá ẹ dákun adé kálukú ṣe ọlá níbi tí Ọlọ́run tó sí a sì fẹ́ gbàgbé ṣọ́ọ̀ṣì wa èyí tí o bá ti fẹ́ràn ilé àlàjì àgbà gbogbo àwọn àfáà tiwa àwa máa bá sọ̀tà ni kí wọ́n kó tiẹ̀ bá mi yèrè pé ti wà lára rẹ̀. bàbá ẹ̀yin lẹ ṣe wo bá a ti mọ lọ́fà náà ń dákọ̀ iye mílíọ̀nù báyìí ní ẹ rí ń tó àti jáde sáwọn iye mílíọ̀nù tààtì náà ni. àwọn afáwò sì jí à ń pa kò sí pé tẹ́ ẹ̀ bá mú báyìí wá á ṣe pé èmi la rí fún àwọn tí wọ́n bí àti ìṣẹ̀gbẹ́ wa. ó pẹ́ làwọn wá dá o èmi gẹ́gẹ́ bí gbogbo ọlọ́fà mo wá sojú gbogbo ọ̀fà ló jẹ́ ń kó àwọn kọ́mítì wa dání ká wá dúpẹ́ ni gbogbo yẹn sì ràn mí lọ́wọ́ kẹ́ bá mi dúpẹ́ wọ́n wá sí ọ̀fà alájí àgbà wá sọ́fà bàbá ti bá adé ibi ẹsẹ̀ alálejò ayó bẹ́ẹ̀ sì wá ayó tabala fún ẹ ní nǹkan nísìn ní wọ́n á dùn ọmọ akínà fi kọ́ bí táwa ti kẹ́kọ̀ọ́ kí ni ẹ gbà lọ wa ń tá a fi kéwú tá a fi jáde tán kò tó ọmọ jẹ nísìn síbẹ̀ àmì ò tún san wọ́n jẹ gbèsè ní zumura àbánẹ́sà ni wọ́n máa lọ ẹni wọ́n máa lọ wọ́n sá lálùbáríkà kánrin wọn ni ò wá wẹ̀yìn wò mọ́ lónìí àwa alẹ́ wá sóore fún bàbá sáàdúrà tèmi ó ṣe wá àdúrà lèmi ò fi ilẹ̀ kò sí pọ̀ àmọ́ gbogbo èèyàn ó sọ̀pọ́ọ̀tì mi dákun tí n bá ti ṣe ọ́ tí wọn ò sì fi ṣe ọkọ mọ̀mọ́ náwó bàbá àfẹsẹ̀ ní fẹ́ẹ́ lómi sá kò mówó lòdì rí ó lẹ́nu mọ́mọ́ fàádùn yóò fẹ́nu yọwó lápò mi tọ́ba kọlọmọ ẹlẹ́yin sọ̀rọ̀ mọ́wó lé ni wọ́n ti lọ nà ọ́ jù. wí dáadáa. bàbá asẹ́pọ̀kọ tí a náà ti ẹ̀ wọ̀wé tó lè jẹ́ ni wọ́n ń kọ́ ọkọ̀ àwọn tó káre àwọn afẹ́fọ́ àgbò ó tó lọ́pọ̀ ẹ̀ tèmi àti gbogbo ọmọ ọ̀fà tí ẹ wá bá kí la gbé fún yín èmi la ní.